Àwọn agbébọn dá ọkọ̀ ìjọba lọ́nà ni wọ́n bá jí ọ̀pọ̀ àwọn èrò kó lọ. Títí di bá a ṣe ń sọ yìí ni wọ́n sì ń wá ọ̀pọ̀ àwọn èèyàn táwọn agbébọn kan kó sáwọgbó lọ nínú àwọn tó wọ ọkọ̀ èrò tí wọ́n dá dúró èyí tó jẹ́ tìjọba ìpínlẹ̀ Benue tí wọ́n sì jí àwọn èrò inú rẹ̀ gbé sá lọ. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ló wáyé nítòsí abúlé kan tí wọ́n ń pè ní Yolaha èyí tó wà lópòpónà Naka níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Gíwá lọ́jọ́ 9 oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí. Ọ̀kan nínú àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣàlàyé pé ìlú Òtùpó lọ́kọ̀ bọ́ọ̀sì yìí ti gbéra pẹ̀lú àwọn èrò 16 tó wà nínú rẹ̀ tó ń lọ sí Makurdi tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Benue. Ṣùgbọ́n lójijì làwọn agbébọn ọ̀hún yọ sí wọn lágbègbè Yolaha tí wọ́n sì jí 13 lára àwọn èrò náà gbé wọnú igbó lọ. Àwọn 3 péré ni orí kó yọ tí wọ́n sì ráàyè jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé náà. Ó ní èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tíṣẹ̀lẹ̀ ìjínigbé náà máa wáyé lágbègbè ọ̀hún nítorí ọ̀nà márosẹ̀ tó gba ibẹ̀ kọjá tí kò fi bẹ́ẹ̀ dáa. Àárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kọkànlá yìí kan náà ló ní àwọn agbébọn jí ọkùnrin kan, ìyàwó àti awakọ̀ rẹ̀ gbé níbi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kí wọ́n tó tún jí àwọn 13 míì gbé lọ́jọ́ 4 síra wọn. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, adelé ọ̀gá àgbà tó ń mójútó iléeṣẹ́ ìrìnnà Benue Links ọ̀gbẹ́ni Alexander Fanafa ní lóòótọ́ làwọn agbébọn dá ọ̀kan nínú àwọn bọ́ọ̀sì tó jẹ́ ti iléeṣẹ́ ìjọba náà lọ́nà, ṣùgbọ́n òun ò tí ì lè sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀ lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.